Bàbá mi kọ́lọ̀ fẹ́ràn kẹwọn Ìfẹ́ Adégẹyè orúkọ wọn nìyẹn Ìfẹ́ Felix Adégẹyè àwọn jẹ́ kí ló máa pè tíṣà láti bẹ̀rẹ̀ olùkọ́ ni wọ́n àwọn gbogbo láyé ìgbà yẹn kò sí nǹkan mìíràn tó mọ̀ ju pé tó máa fẹ́ lọ school grade 2. pàápàá láti àwọn tó wá láti àdúgbò ọ̀dọ̀ yìí. bẹ́ẹ̀ ni Ondo State wọ́n ń ka pírígìdì ìwé bẹ́ẹ̀ ni olùkọ́ ni wọ́n débi pé wọ́n ṣe iṣẹ́ olùkọ́ ẹ̀ débi pé wọ́n ń kọ́ àwọn ará yunifásitì tó wá pè wọ́n lecturer àgbà yẹn ṣùgbọ́n mo gbé díẹ̀ lọ́dọ̀ dádì mi mo gbé díẹ̀ lọ́dọ̀ mọ́mì mi torí àwọn méjì wọn fi gbà kankan wọn fẹ́ra wọn kàn ṣeré ọwọ́ ni wọn ló di èmi báyìí màmá mi náà tíṣà ni olùkọ́ náà làwọn náà títí tán fi kú olùkọ́ ni wọ́n àwọn méjì ẹ̀dẹ̀ mo bá àwọn olùkọ́ ṣe máa ń rí o gbọ́dọ̀ yẹ ọmọ burúkú wọn á nà kan mí ìsìnlẹ̀ àti ẹbí kò sí ni gbogbo àwọn nǹkan tó ń kọ́yàn pé bàbá mi tún máa ń kọ́ mi bẹ́ẹ̀ ni pé ológun ni wọ́n ni bó ṣe máa rìn bó ṣe máa sọ̀rọ̀ tó bá wọ ibì kan lákọ̀ọ́kọ́ bó ṣe máa ṣe tó bá róbìnrin bó ṣe máa kí àwọn ìwà tó jẹ́ kí èèyàn dọkùnrin tí wọ́n lè máa rí wò bí àríkọ́ṣe ní gbogbo ìgbìmọ̀ láàrin ayé àwọn ìríyàn bẹ́ẹ̀ nǹkan tó kọ́ mi nìyẹn wọ́n kọ́ mi pé kí n kàn máa ṣe bí ẹni torí ọ̀gbẹ́ rárá. ó dẹ̀ hàn náà fún wọn náà bẹ́ẹ̀ ṣe ń gbègbè sí ayé. ìyá mi náà wọn ò gbàgbé rẹ̀ rárá wọn ò gbàgbé rẹ̀ kókó ọ̀rọ̀ ni pé wọ́n jẹ́ kí n mọ̀ pé ìwé ṣe kókó ibi tó mo dẹ̀ délé ni àwọn méjèèjì ọ̀rọ̀ tó ń bá mi sọ àti ìgbé ayé kìrìsìtẹ́nì tó ń fi mí lé ó ń jẹ́ kí n máa rántí ọmọ ẹni tí wọ́n ṣe gbogbo àwọn ọ̀rọ̀ tó máa ń sọ fún yàn tí wọ́n máa ń dàgbà ó máa ń ṣe nǹkan gidi ní ayé yàn àwọn fẹ́ lè sọ pé àwọn méjèèjì ibi tó ń gbé mi délé ni mọ̀ pé ibi tó ń wà inú wọn máa dùn. àwọn òbí náà tún ti rí nǹkan dìmú bẹ́ẹ̀ yẹn wọ́n tẹ̀ ń sọ yóò ṣe láyé mọ́ àbọ̀ wọn nǹkan tọ́ ìlànà tọ́tọ́ yín sí ó wúlò fún yín. bẹ́ẹ̀ ni èmi náà mo dẹ̀ fi ṣe àwọn ọmọ mi náà wọ́n ṣe wà yẹn bọ́ ṣe tọ́ mi mo ṣe ń tọ́ wọn kò sọ́wọ́n mi tó ń wà pé kíní kan kò sọ́wọ́n mi tó ń rò pé nǹkan tí kò yẹ kó ń jẹ kó ń lọ máa jẹ nísìnyí àdúródìgbà yẹn ọkùnrin làwọn méjì mo yẹ kó gbóbi so àjẹ́ kó yé wọn dáadáa àwọn akọ jókòó wọn akọ kọkọ tó wù wọn náà tó bá dẹ̀ ti kọ́ tó bá ti gbé sí má jẹ́ kí n dárúkọ tó bá ti gbé sórí afẹ́fẹ́ tó máa gbé sí àwọn èèyàn á máa wò wọ́n á tún máa sọ pé ẹni ló ń rènù ẹni tó yẹ kó mọ́ àkì wọ́n rènù. àwọn ará alẹ́ á máa sọ pé fúnṣọ́ tó sọ̀rọ̀ náà ibi iṣẹ́ yín náà nìyẹn náà pé báwo lẹ̀yin ṣe ń jẹ́ kí irú yẹn máa wáyé kọ́ wọn tí wọn ní pé kì í ṣe kò agbára tí yẹn ṣe kò ṣeé ṣe ni àbí. ó dàbí ọ̀rọ̀ ìlú wa ní Nàìjíríà gbogbo nǹkan tó ṣẹlẹ̀ kan ló tẹ̀yàn lọ́rùn wà á kàn máa pariwo nínú ilé ẹni tí ò ní ẹnu kankan ṣé kí mi lẹ́nu ní ibi tá à ń sọ yìí ṣùgbọ́n wọn ò gbà ní pé bó ṣe yẹ kó rí nìyẹn láwọn tá à ń sọ yìí tó wọ́n ti fún wọn láyè ni o ká ní bọ́dì tó wà tó sọ pé àwọn ọ̀gá wa rí o nǹkan tó bá sọ pé ká ṣe la máa ṣe o ìwọ tó bá ti dé level báyìí o lè jẹ́ olùkọ́tàn tó bá dé level báyìí o lè jẹ́ olùdarí o lè jẹ́ actor wọ́n máa ní guild oríṣiríṣi ṣùgbọ́n tó bá ti ń ṣe guild yẹn wọ́n ṣe dáadáa rárá ni torí tó bá ṣe dáadáa kò ní máa rí bẹ́ẹ̀ tí sì bá dẹ̀ fẹ́ jáde ṣe bó yẹ kó níbi tó ti máa kọ́kọ́ wò pé já owó fíìmù tẹ̀ ṣe náà kẹ́ tó gbé lọ sí ibi tó máa ti gbé jáde tábà dẹ̀ léèyàn kan nínú ilé torí ẹ̀ pé aṣáàlẹ̀ torí ẹ̀ pé ibi tó ń gbé lọ náà ṣùgbọ́n gbogbo ẹ̀ ti dàrú ti polúkú. ẹgbẹ́ ńkọ́ èyí tó jẹ́ tampan tó jẹ́ ti tampan kìíní nǹkan mọ̀ pé ẹ̀ ń ṣe àjọ̀dún ẹ̀ ń ṣe kí ìyẹn ńkọ́ olùdarí wà ọdọọdún àbọ̀dún mẹ́rin lẹ̀ ń yan olórí lẹ̀ ń yan ẹ̀ lẹ́yìn ṣẹ́yìn ò sí lára wọn ni ṣẹ́gbẹ́ mi tí NTP lẹ́yìn wà ní. mi ì sí lé NTP. ẹ̀ẹ́dẹ̀sìn tampan náà. mi ì sí tampan Nigerian Actors Guild wa Actors Guild of Nigeria AGN ni mo wà. báyìí lẹ́dẹ̀ ṣe wá ń kópa ní ṣùgbọ́n níyàn tí ò bá sí tampan bí NTP ò lè. wọ́n sọ bẹ́ẹ̀ má dáhùn. ẹ gbọ́dọ̀ jẹ́ tó wà ní. wọ́n sọ bẹ́ẹ̀. kí ni ìdí táyọ̀ fi sí ní tampan àbí pé NTP. wọ́n ṣe nǹkan tó wù mí ni. ẹ̀yin ò ṣe dù fún ẹ̀ ń ṣe jà fún ipò ń pé bóyá pé kẹjà kẹ́yìn lè tó ń kékeré. tó bá jà fún ipò àti yí nǹkan padà níbi tí àwọn tí ó fẹ́ lọ bá tí wọ́n mọ̀ pé bó ṣe yẹ kó rí nìyẹn kò lè work. báwo lọ ṣe wá ń pè é síṣẹ́ gbogbo àwọn bàbá Victor Ashalu ta lọ bá Iléṣà gbogbo àwọn bàbá Dèrè ta lọ bá ń bàdàn wàhálà pọ̀ gan. wọ́n pè wọ́n síṣẹ́.
torí ọmọ act ni. ọpọlọ nǹkan tá a máa ń gbọ́ ni pé wọn ń pè mí síṣẹ́ wọn ni ẹ ò no sí títí lẹ́gbẹ̀ẹ́ wa wọ́n yàtọ̀ wọ́n ń bára wọn pò ó ni o. ẹ̀yin ọ̀dẹ̀ ń pè yín ní síṣẹ́. sùúrù sórí báyìí ń bára wọn pò ẹ̀ mọ́ orí wọn bíi ẹ wo díẹ̀ kí n máa kọ́ máa sọ pé mo gbọ́ àgbàlagbà ṣùgbọ́n ọmọdé gbọ́ àgbà gbọ́n náà fi dálẹ̀ ẹ̀fẹ̀ náà sọ kì í ṣe ọjọ́ orí àwọn fi ń gbọ́n. Àwọn ìjà tí ó dàbí ìjà ọmọ kékeré ó dàbí bá ṣe wà nílùú yìí sí tí àwọn èèyàn lọ ń fọ́ báǹkì tó lọ ṣe gbẹ wọ́n máa padà jìyà lórí ẹ̀ wọ́n máa jìyà lórí ẹ̀ dáadáa so ọmọdé ló máa ń ronú pátá wà ní skul akọ́ni máa jà máa da owó kọrú bọ́ọ̀sì tó ń gbé lọ skul àmà fọ bọ́ ṣe ń ronú nìyẹn bẹ́ẹ̀ mi ṣe rí nìyẹn torí ẹ tí ò bá ronú bẹ́ẹ̀ pé ẹnìkan wà ọ pé NTP lélẹ̀ ibi tó bá fẹ́ wà anybody ló lè wà lẹ́nu ìwẹ̀ tó bá wù. Sàyí Balógun ní títí ẹ̀ tampan wà ANTP náà ṣe wà àwọn mẹ́ẹ̀ta kò sí àwọn tó ṣe tó bá jọ ń ṣe papọ̀ kò sí nǹkan tó ṣe ẹ̀tanú ni ò ń jẹ́ kí ìgbéga wà àbí ìlọsíwájú wà nínú iṣẹ́ ẹ̀tanú ni ó yàtọ̀ sí nǹkan tó ń pè ní healthy rivalry ní ìlú òyìnbó ká ló sọ pé àwọn tábà ń ṣe kí ó lè dáa àwọn ANTP náà pé báwọn tábà ń ṣe ẹ̀yìn káà náà kọ́pì ẹ̀ kó lè dáa gbogbo àwọn lọ sókè but tó bá di pé tábà ń ṣe kíní kan àwọn ò ṣe tí ó bá rí tí ó bá sọ pé ẹni ìlú lè ṣòro lè máa pè mí ń ro pé anything wọn ò tí ì sọ pé kí n má bá wọn ṣe o wọn ò sọ torí èmi náà kí ṣe pé mo kàn wọ́n lẹ̀ pé bóyá mi sọ pé mo lọ jẹ́ card carrying member or anything but tó bá ń sọ̀rọ̀ pa anything ní tampan àbí anywhere tí mo jẹ́ pé àwọn Yorùbá film generally máa ń dá sí torí mo mọ̀ pé mo nífẹ̀ẹ́ mo gbọ́n sínú bọ̀ nítorí àwọn kan tó ń ṣe tí ò tẹ́ mi lọ́rùn yẹn mi kàn lè dúró sáàrin nǹkan tí ò bá tẹ́ mi lọ́rùn bí mi ṣe máa ronú nìyẹn. torí pé ẹ̀dẹ̀ mọ iṣẹ́ yìí ẹ mọ̀ ń pa ẹ̀ gidigidi. mi sọ pé mo mọ́jú wọn lọ ṣùgbọ́n mo kàn rí pé gbogbo ẹ̀ ń dàrú lọ àwọn ọmọ kékeré tó dẹ̀ ń bọ̀ lábẹ́ wa àwọn kan àti pé wọ́n mọṣẹ́ ìdáadáa ìyà ń jẹ wọ́n àwọn tó ń mọṣẹ́ tó yẹ kó síbẹ̀ àwọn náà ń wá wọ́n dẹ̀ ń gbà fún wọn. bẹ́ẹ̀ni. tí ló bá ti ń dàrú ságbàgbà bá wà ń bẹ̀ tó dẹ̀ ń dàrú lọ kò ságbàlagbà mọ́ nìyẹn náà. bẹ́ẹ̀ni torí àwọn àgọ́ náà mọ̀ nípa ti tampan mi NTP ìgbà tí mo dárúkọ àbá Victor Ṣáolú mo ti bá àbádélé ilé sọ̀rọ̀ kẹ́ bá lè mọ̀ pé a mọ̀ nípa gidigidi. àwọn ìjà tí ó necessary. adẹ tí mo gbọ́n wọn bàbá Sokoti náà gbọ̀ngàn irú yín sì yìí ó dà ń gbẹ̀yìn mórí bọ́ bóyá torí pé iṣẹ́ yẹn ó máa no sure fún yàn nǹkan láti gbọ́ máa sọ pé tó o bá sínú ẹgbẹ́ iṣẹ́ àní pé ẹ̀ síṣẹ́ àwọn èèyàn mi wà bẹ́ẹ̀ tó bá lọ bá àbẹ̀yìn ti sọ fún wa pé tó bá mọṣẹ́ dáadáa. kò ṣẹlẹ̀ ni pé àwọn mélòó àwọn tí wọn ní pè mí síṣẹ́ iṣẹ́ ọ̀nà ṣe kí náà àwọn mélòó ni wọ́n kí náà ṣe ní industry ṣe ní Yorùbá àbí lóyìnbó àbí báwo. ní Yorùbá ni mo ń sọ. but nísìnyí báyìí lọ́wọ́lọ́wọ́ tàwa ń sìn báyìí wọ́n ń gbé Yorùbá lọ sí Netflix tí ò ṣe ẹgbẹ́ kankan. tí ò ṣe kí bóyá ẹgbẹ́ bẹ́ẹ̀ni. kò sẹ́gbẹ́ kankan dẹ̀ pé àwọn náà wá ṣiṣẹ́ ń bẹ̀. bẹ́ẹ̀ni so ẹ̀yin náà sọ wípé gbogbo ẹgbẹ́ yẹn náà ẹ̀ rí pé wọ́n ń ṣe nǹkan tó tó àti nǹkan tó yẹ. tó bá ṣe nǹkan tó yẹ kò ní máa rí báyìí sẹ́. inú mi dùn pé ìyọ̀nà náà bó ṣe rí torí àwọn náà ń jàjà yẹn náà. kí ló wá ń sọ pé ọ̀rọ̀ ọmọdé wọ́ kíní kan tí àgbà bá wà lórí orí ọmọ tuntun ń wọ́ orí ọmọ tuntun ti wọ́n sí o so àwọn àgbà yẹn kọ́ kí ló ń ṣe. kí wàá la máa ṣe sí ṣé kàkọ́ máa bá lọ báyìí náà nítorí ibi tí mò ń lọ bàbá á ti ṣèfọ̀rọ̀wọ̀ ìpẹ̀lọpọ̀ àgbà eléré púpọ̀ tó yẹ pé inú wọn ò dẹ̀ dùn sí ẹgbẹ́ kí bàbá Tàfọlẹ́dẹ́ tó kú bàbá Ọlọ́fà náà bàbá àgbà kò mọ̀ràn pàápọ̀ wọn àgbà. gbogbo náà ni wọn àbẹ tẹ́lẹ̀ wá sí gbẹ náà. so ń pé ó ń dùn mọ́ wọn ni ó ń dùn mọ́ wọn gbà yẹn. àmọ́ wọn kò dùn mọ́ wọn mọ́ ń sìn. kò lè dùn mọ́ wọn tó ló ti ń padà bọ̀. wọ́n sọ pé wọn kan lọ́jọ́kó tí kàn bíi mẹ́ta mẹ́rin kan lọ́kàn forúkọ ẹgbẹ́ fi lọ káàkiri. ó dà bẹ́ẹ̀ kan máa fi lọ káàkiri bí tó bá ti dé Ọlọ́run àtó gbẹ̀ǹdọ́ kan ṣùgbọ́n èmi ṣàmọ̀ pé èmi máa ṣe bó ṣe kí n ṣe kó orúkọ mi má bàa bàjẹ́ bí mi ṣe wà nìyẹn. bẹ́ẹ̀ ni o ẹ tó bá lórúkọ tí ó fẹ́ protect á wò pé tó bá ti lọ́wọ́ nù kan kò gbọ́dọ̀ bàjẹ́ bó ṣe rí nìyẹn. ẹ̀rọ alẹ́ rí pé akọ̀sáré yà síbẹ̀ mi tàn wọ́n kí bàbá gan máa tún bá mi yànnà á mọ̀ pé lórí ọ̀rọ̀ yẹn á pẹ́ lórí ẹ̀ díẹ̀ ẹ já sọ̀rọ̀ ń pa àwọn obìnrin inú industry yìí wọ́n máa ń sọ wípé àwọn obìnrin ló ń lówó lọ́wọ́ nípa àwọn ọkùnrin o ṣáwọn obìnrin yẹn ṣé owó tó máa ń sọ fún wọn pọ̀ ju àbẹ́yìn ọkùnrin yẹn ń kóòdì ni àbí pé kínní mo mọ̀ pé ẹ̀yìn ò ní fi kan mọ́ kan báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀ pé obìnrin ló ń ralé sílẹ̀ kí àmọ́ pé àwọn ọkùnrin kọ̀ọ̀kan náà ẹ̀yìn náà ti náwó àmọ́ ó dà kó fi sọ́dọ̀ obìnrin díẹ̀ ṣé torí àwọn ló ń tajà ni
àbọ̀wọ̀n ni owó wọ́wọ́ọ̀tì ní industry yẹn, ẹ bá mi yànnà náà gangan bó ṣe rí ní Ìtẹ̀mọ̀. Ọlọ́run á kó àmọ́ ṣe. Àmín. Ó láwọn tó ń ṣiṣẹ́ dáadáa lóbìnrin tó jẹ́ pé kì í ṣe ọ̀rọ̀ fíìmù nìkan lè wọ́n fi ń gbé rí, tó bá ti rí pé ọ̀rọ̀ fíìmù tá à ń ṣe yìí owó ò pọ̀ ń bẹ̀ tó bó ṣe yẹ kó rí, wọ́n á wá nǹkan mi ṣe náà, wọ́n á wá nǹkan mi ṣe. So ó láwọn kan tó wà láàrin wa lọ́kùnrin lóbìnrin, lọ́kùnrin lóbìnrin tó jẹ́ pé wọ́n ti wò pé iṣẹ́ yìí àwọn kan lọ fi ń ṣe kán rí mi ń bẹ̀ ni, tó bá ti rójú mi ń bẹ̀ máa lo ojú yẹn máa lọ fi ṣe nǹkan mi pẹ̀lú wọn. Àwọn mìíràn tó ń ṣe nǹkan tí ò bójúmu, ìgbésí ayé wọn nìyẹn bó ṣe fẹ́. Àwọn kan àti pé wọ́n fi ń ṣe business, wọ́n fi ń darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ kan tó máa wò pé ẹgbẹ́ lè ràn mí lọ́wọ́ tó rántí mo ti lójú. Irú èmi ń sìn báyìí tí bá ti show ní TV tí mo ti jó ijó tí máa ń jó, wọ́n máa ń pè mí fún MC, máa ń gba iṣẹ́ dáadáa. MC job tí máa ń ṣe gan, owó tí mò ń pa bẹ́ẹ̀ ó ju ti fíìmù lọ. Then gbogbo àwọn bí ti máa ń lọ, ìwà tí máa ń hù, mi ìfẹ́ kúrò náà rẹ̀ mo fẹ́ tó dáadáa fún ẹ kó yé ẹ. Tó táwọn èèyàn bá sọ ń ta pé àwọn obìnrin ló ń lówó ju àwọn ọkùnrin lọ, ṣé mo bí ilé ayé ṣe rí, àwọn obìnrin normally kò yẹ kó máa pariwo. Bó ṣe kọ́ mi pa obìnrin o pé a woman is not supposed to be heard but seen. Ṣùgbọ́n nísìnyí àwọn obìnrin ló ń pariwo bó ṣe fẹ́ nìyẹn. Tó rántí rí pé ariwo yẹn ló ń jẹ́ kí gbogbo ẹ̀ máa wá. Although ìrú wa ògiri wa ni o, ṣùgbọ́n wọ́n á yọ ìtàn fẹ́ láàrin ẹ̀. So gbogbo àwọn oníyẹ yín mo yẹn tó yẹn o, kọ́tọ́rọ́ ìbò yín pè ní diplomacy mo ń lò yẹn. Àwọn ará ilé gan náà ń bá yín lọ. So ọkùnrin tí ó mọ ibi tó ń lọ tí ó fariwo nígbèsí ayé irú èèyàn bí èmi, bùkátà tó wà lọ́rùn ọkùnrin ó pọ̀ ju tóbìnrin lọ. Obìnrin lè ronú pé tó máa lo kékeré kó sáré fi ṣe kinní kan, ọkùnrin á máa ronú pé owó tí mo ní ọmọ máa jẹ, ẹbí máa jẹ, àkọ́bí tó wà láàrin wa ẹbí mi làkọ́bí, ẹbí máa jẹ, ìyàwó àwọn ẹbí ìyàwó gan á tún jẹ ń bẹ̀. Ibi tó máa gbà lọ́wọ́ pọ̀. So tí o bá wo owó tí o ń ná síta lọ́kùnrin, obìnrin tó ń sáré ra mọ́tò ńlá tí ó ronú pé kó ra mọ́tò kékeré yìí kó máa manage owó tó kù fún nǹkan mi, torí mọ̀ pé tí ó bá dá páó ó lọ́kùnrin tó máa ràn án lọ́wọ́. Òun ló ṣe dáa pé obìnrin ń tọ́nà jọ ọkùnrin lọ lọ́nà kan. Àwọn kan wà tí ẹ pé iṣẹ́ tí ò bójúmu náà fi ń ṣe tó wà nínú ara wa náà tí ò bójúmu, táwọn náà dẹ̀ mọ̀ pé láìpẹ́ àwọn máa tẹ́, tọ́lẹ̀ gbà pé àwọn máa tẹ́, wọn náà tún wà lọ́tọ̀ pé kí sáà máa pa owó yẹn kí n máa gbà mí bàjẹ́ tẹ́lẹ̀ bá ṣe tiẹ̀ tó lọ sí ọ̀nà tó kàn mí tí dìbà dẹ̀ bàjẹ́ tó nídìí ló ń dà. Oníkálukú mọ nǹkan tó máa ẹ tó fẹ́ lọ ṣògùn owó tó sọ pé o máa lówó fún 30 ọdún, àwọn 30 ọdún kí wọ́n sọ fún mi ní sí pé 30 ọdún sí age mi ń sìn mo ti di 80 something yẹn, àbí mo ti di 80 something yẹn, mo ti fẹ́ 90. Àwọn òpè jẹ́ kí n ṣe jàre tí má dẹ̀ ti lo ṣèbí kí ló ti kù tí mo ti wá kù. Ẹlòmíì kan tó mọ̀ ń ṣẹlẹ̀ 30 ọdún àkàndé a máa sunkún lẹ́yìn ìgbà yẹn. So àmọ̀ràn lè má kàn sọ gbogbo àwọn tó ń sọ ń ta pé obìnrin òkè nìkan kò rí bẹ́ẹ̀ bàbá ṣe bẹ̀rẹ̀ la ṣe máa ń gbowó sí, bàbá ṣe popular ṣe máa ń gbowó sí. Ẹlòmíì wà tó bówó lé táwa ọmọ, àwọn míì wà tó bówó lé. Mo mọ ẹnìkan tó yẹ kó bówó lé àkàndé dárúkọ ni ó bá owó lé ni, ṣùgbọ́n ó dẹ̀ ṣe ń lo àwọn títà náà kan wá kó sí kó tọkùnrin ò lè ṣe nìyẹn tó lọ́kùnrin. Ó ṣe bówó lé tó ó ṣe ní káwọn títà máa kó wá náà ó wá ń pọ̀ sí. Bẹ́ẹ̀ ni, àti pé ní industry wa náà sí àwọn obìnrin yẹn àwọn ti rí àwọn tó wà wájú wọn pé wọ́n rí báyìí wọ́n mọ bí wọ́n ṣe rí owó yẹn, àwọn náà fẹ́ lọ bá wọn ní level tó wà, so náà ṣe ń ṣe gbogbo ìranù tó ń ṣe yẹn. Ṣùgbọ́n tí wọ́n bá ń ṣe lọ sí nítorí wọ́n ṣe ń pè wọ́n tí wọ́n sì young ni, tó bá dé èjì kan mélòó ló máa lè dúró mọ́ sọ pé èmi ni tàbí fẹ́ pé Ṣọlá Ṣóbọ̀wálé o, ẹ pè mí sí fíìmù mọ́, ṣé ẹ lè fi mí ṣe ambassador kìíní kan, èmi ni Ìyá Rainbow ẹsẹ̀ kí wọ́n á ṣe advert pẹ̀lẹ́ nìkan, èmi ni Ìyá Àwẹ̀ró, èmi ni Jọkẹ́ Jacobs o. Tó bá ti mọ̀ pé ìwọ tó ń ṣe ń sìn ó fi ń da ọjọ́ ọ̀la ẹ̀rọ ni kó tètè dá ṣùgbọ́n bó ṣe ń lọ ń sìn bó ṣe rí gan bó ṣe tó yẹn tó bá ti yé yín ó dẹ̀ yá àwọn tó wà nínú. Wọ́n máa ń sọ pé àwọn tó ń ṣe irú eré tẹ̀ ń ṣe yìí gẹ̀yìn ò lè nígbéyàwó kí ìgbéyàwó yẹn lọ kó lọ dákí létò kí gbogbo ẹ̀ tó tábàdàn sọ ń pa Fúnṣọ́ Adéolú kò rí bẹ́ẹ̀.
torí a mọ̀ pé family wa gbogbo ẹ̀ tó dáadáa. Àmọ́ wá dàbí pé nǹkan tó ń sọ yìí náà òótọ́ náà ni torí tá a bá ń gbọ́ náà wọ́n máa níyàn ò lè jẹ́ celebrity mọ́ kíní kí ìgbéyàwó. A dẹ̀ ń rí bẹ́ẹ̀ náà lóòótọ́ náà àti ní Yorùbá àti ní tòyìnbó. Ṣọ́pọ̀ lọ́wọ́ à ń bẹ̀ rárá. Báwo lẹ̀yin ṣe torí ẹ̀yin kọ́ ó ní ọ̀nà dẹ́yìn gbégbà ni ló ṣe di pé ẹ̀yin lè sọ pé bóyá bí 20 ọdún nínú ìgbéyàwó ẹ̀ lọ dáadáa. Àwọn tó ń ṣẹlẹ̀ sí yẹn ṣé wọ́n ń ṣe nǹkan dáadáa ni? Ẹ jẹ́ ká mọ̀. ṣe rí ìgbéyàwó ó pín sóríṣiríṣi. Ìgbéyàwó lákọ̀ọ́kọ́ náà èèyàn gbọ́dọ̀ mọ ìpilẹ̀ṣẹ̀ kí ni mo fẹ́ lọ ṣe ìgbéyàwó yìí fún. Arábìnrin kí ni mo ṣe nífẹ̀ẹ́ kí ló mo wá lára ẹ̀. Arákùnrin kí ni mo wá lára ẹ̀. Nǹkan tí wọ́n máa ń bá lọ síbẹ̀ ló máa sọ nǹkan tí wọ́n máa bá ń bẹ̀.